Ǹjẹ́ àtúnkù ojúmọ́ mọ́ níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá Tíntìn ti fìtò níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ tá a ti ń múròyìn wá lọ́tùn pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Jójú tẹ fún òwá ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí ọ̀nà làṣẹ bẹ́ẹ̀ tá a mú wá sí etí ìgbọ́ àti ojú ìwòran ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa. Orúkọ oníròyìn ọ̀nà ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ká tó máa lọ ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn tá àsìkò yìí. Lórí ẹ̀kúnwọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ, gómìnà ìpínlẹ̀ Rivers ọ̀nà ti ṣe bẹ́ẹ̀ buwọ́lu ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́rùn-ún náírà fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọlọ́pàá Hisbah ní ìpínlẹ̀ Kano ti fi páńpẹ́ òfin mú kọmíṣánná kan tó ní ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú ìyàwó oníyàwó ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí àwọn agbófinró lé wọnú kòtò gìrìwò ní ìpínlẹ̀ Èkó lánàá òde yìí ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí Benjamin Hundeyin, alukoro iléeṣẹ́ ọlọ́pàá, tó tẹ̀ mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà bó ṣe jẹ́ gan-an. Ní ìpínlẹ̀ Ògùn, arákùnrin kan ló ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ara rẹ̀ látàrí pé ó pokùnso tó sì fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí àìsí jíjẹ àti mímu èyí tí wọ́n ní ó ṣẹlẹ̀ sí i. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ti bá ọmọ ọdún méjìdínlógún kan èyí tó jí ọmọ ọdún méjì gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn agbófinró ìpínlẹ̀ Niger ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí mẹ́ta kan èyí tí wọ́n jí tírélà gbé sá lọ ní ìpínlẹ̀ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà bá a ṣe mú wá lọ́lọ́kan òjọ̀kan báyìí. Lórí ẹ̀kúnwọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ ní ìpínlẹ̀ Rivers, níṣe ni gómìnà ìpínlẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ tó ti buwọ́lu ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́rùn-ún náírà, ìyún 85,000 naira fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ṣe bí ọmọ akin tó náà sì ti tayọ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù níbi ẹ̀kúnwọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ ti ìpínlẹ̀ Rivers pẹ̀lú bẹ́ẹ̀ tó jẹ́ akọ̀wé àgbà fún gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Nancy Chukwudi bó ṣe fi ìdí ìròyìn náà bó ṣe fi múlẹ̀. Ó sọ mímọ̀ látẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún gómìnà ọ̀hún. Ó sọ nímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Rivers àti àwọn ìgbìmọ̀ kan tí wọ́n wà ní agbọnmi iṣẹ́ tí wọ́n wà ní agbọnmi àwọn òṣìṣẹ́ ti ìpínlẹ̀ Rivers ó ní wọ́n kóra wọn tí wọ́n sì ṣe ìpàdé ní mọ̀ńkẹ́lẹ́ nínú ètò ìdíjà sí pé àbájáde àti àyọrísí ìpàdé náà ó ní gómìnà ìpínlẹ̀ ọ̀hún ni ó ti ṣe bẹ́ẹ̀ tó ti buwọ́lu owó tó tó ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́rùn-ún náírà fún àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jùlọ wàyí o nígbà tí ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Rivers ìyún George Nwake tó ń fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn ní Port Harcourt tí ń ṣe olúlu ìpínlẹ̀ ọ̀hún. Ó sọ níbọ̀ wípé ìgbà àkọ́kọ́ lè yìí tí àwọn yóò jókòó ṣe ìpàdé lórí ẹ̀kúnwọ́ owó oṣù àwọn òṣìṣẹ́ ti ìpínlẹ̀ Rivers látìgbà tí àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí tí wọ́n ti fẹnu kò lórí owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí. Ó ní níṣe ni ó jẹ́ ìyàlẹ́nu fún àwọn pẹ̀lú bí gómìnà náà bí kò ṣe da àwọn láàmú tó sì fi ìfẹ́ àti ìrẹ́pọ̀ tó fi bá wọn ṣe nínú ètò ti buwọ́lu owó tó jẹ́ 85,000 naira náà gẹ́gẹ́ bí owó ẹ̀kúnwọ́ oṣù àwọn òṣìṣẹ́. George Nwake ó tẹ̀síwájú nígbà tó fi ìdùnnú rẹ̀ hàn àti ìfẹ́ tó ní gómìnà ìpínlẹ̀ náà ó ní sí àwọn òṣìṣẹ́. Ó ní pẹ̀lú bí nǹkan ṣe rí lóde yìí tí gbogbo wa náà sì mọ̀ wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti dẹnu kodò, kò sì wá tó gbà wọ́n ní àkókò tí wọ́n fi fẹnu okòó tó ti fi sọ ọ̀ọ́dúnrún nípa owó oṣù àwọn òṣìṣẹ́ náà tó sì sọ dímọ̀ wípé gómìnà náà ló ti buwọ́lù báyìí tó sì ní sísan rẹ̀ yóò gbéra sọ látinú oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí.
àwọn ọlọ́pàá Hisbah ti ìpínlẹ̀ Kano ni wọ́n ti fi páńpẹ́ òfin mú kọmíṣánná kan èyí tó ní ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú ìyàwó oníyàwó ní inú ilé àkọ́kù ní ìpínlẹ̀ Jigawa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bí ó ṣe jẹ́ látẹnu ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn agbófinró Hisbah ọ̀hún, ó sọ dímọ̀ wípé kọmíṣánná lórí iṣẹ́ àkànṣe ti ìpínlẹ̀ Jigawa ìyún Awalu Danladi Sankara ó ní ọwọ́ tẹ̀ lásìkò tó ní ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú ìyàwó arákùnrin tí wọ́n pè ní Nasiru Bulama yìí èyí tó ń gbé ní ìpínlẹ̀ Kano. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àwọn agbófinró Hisbah ìyún Abba Sufi bó ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó sọ dímọ̀ wípé àwọn fi páńpẹ́ òfin mú kọmíṣánná ọ̀hún lẹ́yìn tí Nasiru Bulama tó jẹ́ ọkọ arábìnrin tó ní ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú rẹ̀ yìí tó mú ọ̀rọ̀ náà wá bóun. Ìgbà tí Nasiru Bulama tí ó ṣe àlàyé fún àwọn agbófinró náà, ó ní òun ti ń kẹ́fì kọmíṣánná náà pẹ̀lú ìfẹ́ ìkọ̀kọ̀ tó ní sí ìyàwó òun èyí tó ti bímọ méjì fún òun nínú ilé àwọn báyìí, tó sì jásí wípé ó ní ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú arábìnrin náà. Lẹ́yìn tí ó fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí, ó ní wọ́n bá dẹ páńpẹ́ ìṣọ́ wọn lé lórí tí wọ́n sì tẹ̀lé arákùnrin tó jẹ́ kọmíṣánná yìí àti obìnrin tó ní ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú rẹ̀. Wọ́n sọ dímọ̀ wípé ní ìpínlẹ̀ Kano wọ́n ní ọwọ́ ti bà wọ́n báyìí ní àsìkò tí ó ní arábìnrin náà èyí tó jẹ́ ìyàwó Nasiru Bulama ó wà nínú ọkọ̀ rẹ̀ èyí tó gbé kalẹ̀ sí iwájú ìta ní iwájú ilé àkọ́kù náà èyí tí kọmíṣánná ọ̀hún kọ lọ́wọ́. Ó ní àwọn agbófinró wọ́n ṣe àbẹ̀wò sí ibi ilé náà tí wọ́n sì kan ilẹ̀kùn rẹ̀ pé kókókó tó sì ń béèrè wípé ta ni ẹ̀yin tẹ́ wà lẹ́nu ọ̀nà yìí. Ó jáde pẹ̀lú ẹni tó jẹ́ aṣọ́gbà rẹ̀ yín gẹ̀tìmáànù rẹ̀ tó sì já sí wípé ní kété tí arábìnrin náà torí wípé ọkọ òun àti àwọn agbófinró ni wọ́n dé, níṣe ni ó gbìyànjú láti wa ọkọ̀ sá lọ kó kúrò ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ń ṣẹlẹ̀. Wọ́n ní sí ìyàlẹ́nu láì àsìkò tí ó ń kánjú láti wa ọkọ̀ náà, níṣe ni ó fi igi mú ọkọ̀ náà tó fi gbá ògiri gbàù. Lẹ́yìn rẹ̀ náà ló tún fi igi mú ọkọ̀ ọ̀hún tó fi kọlu géètì nínú ètí ọwọ́ ti bà á, tí wọ́n sì fi páńpẹ́ òfin mú kọmíṣánná náà lórí kọmíṣánná tó jẹ́ kọmíṣánná iṣẹ́ àkànṣe ti ìpínlẹ̀ Jigawa ọ̀hún. Wàyí o, Abba Sufi tó jẹ́ ọ̀gá àgbà agbófinró Hisbah ó sọ dímọ̀ wípé ó ti pẹ́ tí kọmíṣánná ọ̀hún tó ti máa ń da àwọn láàmú nípa egbògi olóró gbígbé àti iṣẹ́ aṣẹ́wó èyí tó yàn láàyò látàrí ilé ìtura kan èyí tí wọ́n sọ wípé kọmíṣánná náà ó kọ, tó sì sọ dímọ̀ wípé láìpẹ́ yìí àwọn yóò kọjú rẹ̀ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn ọ̀hún. Arákùnrin tí àwọn agbófinró lé ní ìlékùlé wọ inú kòtò gìrìwò ní ìpínlẹ̀ Èkó ló ti ṣe bẹ́ẹ̀ padà jáde láyé báyìí. Gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá fún wa lánàá òde yìí lásìkò tí wọ́n ṣe àfihàn fídíò kan nínú ètí arábìnrin náà tó fi fídíò ọ̀hún hàn tó ti sọ dímọ̀ wípé ọkọ ọ̀rẹ́ òun ò ní arákùnrin tí ó wà nínú kòtò gìrìwò yìí, tó sì já sí wípé àwọn agbófinró ò ní wọ́n lé ní agbègbè tí wọ́n pè ní Ìpájà ní ìpínlẹ̀ Èkó, tí wọ́n sì lé wọnú kòtò gìrìwò tí wọ́n fi padà lẹ́yìn rẹ̀, tó sọ di mímọ̀ wípé wọ́n kó owó àti bàtà rẹ̀ wọ́n kó padà, wọ́n sì padà lẹ́yìn rẹ̀. Wàyí o, arákùnrin ọ̀hún ni ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé padà báyìí lẹ́ni tí ó dákẹ́ sí ilé ìwòsàn ní ìpínlẹ̀ Èkó nígbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà Benjamin Hundeyin tí ó máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún, ó sọ dímọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ gan-an nìyí o, kẹgbọ́n àlàyé látẹnu mi. Ó ní àwọn ti ṣe ìwádìí láti ọ̀dọ̀ àwọn tó jẹ́ agbófinró tí wọ́n wà ní agbègbè ọ̀hún àti àwọn tí ọ̀rọ̀ náà tí wọ́n ṣojú wọn. Ó ní àwọn agbófinró náà ó ní wọ́n wà ní ojú òpópónà tí wọ́n sì ń darí ọkọ̀ nípa lílọ wọn àti bíbọ̀ wọn, tó sì já sí wípé nígbà tí ẹni tó gun ọ̀kadà tí ó gbé arákùnrin èyí tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ tó papòdà yìí, níṣe ni ó rí àwọn agbófinró náà ní lásìkò tó wa ọ̀kadà ní ìwàkuwà tó sì yírí padà láti sá àsálà kúrò lọ́wọ́ àwọn agbófinró ọ̀hún. Lásìkò náà ni wọ́n sọ wípé arákùnrin náà sọ̀kalẹ̀ lórí ọ̀kadà ọ̀hún tó sì ń sá lọ. Ó ní àwọn agbófinró náà wọn kò súnmọ́ rárá, àmọ́ látàrí ìṣesí rẹ̀ àti ìhùwàsí tó wù ó ní wọ́n fi fura pé ó lẹ́bọ lẹ́rù ni, tí wọ́n sì ń tẹ̀lé wípé kó dúró ṣùgbọ́n ó ní kò dúró nínú èyí tó fi ń sá lọ, táwọn ènìyàn sì ń ké gbàjarè fún pé ọ̀nà tó múrílẹ̀ yìí
ọ̀gbun kòtò gìrìwò ló wà ń bẹ̀ o. Ó ní kò sì dáhùn títí tí ó fi jábọ́ sínú kòtò náà. Wọ́n nígbà tí àwọn agbófinró náà tí wọ́n dé etí kòtò ọ̀hún tí wọ́n kò rí ní inú kòtò, àwọn nígbàgbọ́ wípé ó ti ṣe bẹ́ẹ̀ ó ti mórí bọ́ ni wọ́n bá padà ní ẹ̀yìn rẹ̀ kó tó wá di wípé àwọn aláàánú Samaria kan wọ́n padà wú arákùnrin náà jáde nínú kòtò gìrìwò tó bọ́ sí ọ̀hún, nínú ètò ti já sí wípé ó ti padà jáde láyé báyìí. A kò ní àǹfààní láti fi fídíò ọ̀hún láti fi hàn dé lórí ìkànnì tá a wà yìí látàrí òfin àti ìlànà tó dè wá lórí ìkànnì YouTube, ṣùgbọ́n fún ẹ̀rí máa jẹ́ mi ìṣó tẹ́ bá fẹ́ rí fídíò ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ gan, ẹ lọ rèé kàn sí ìkànnì ayélujára ti Benjamin Hundeyin lórí X, ẹ rí gbogbo àlàyé náà ní ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀. Ní ìpínlẹ̀ Ògùn, arákùnrin kan ló ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí bó ṣe pokùnso báyìí lórí ìfúnpínpín àìríjẹ àti àìrímu èyí tí wọ́n ní ó ṣẹlẹ̀ sí i. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Dàda Adésànyóyè tó jẹ́ ẹni ọdún 24 ó ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi ara rẹ̀ légbodò báyìí, èyí tí wọ́n ní wọ́n rí òkú rẹ̀ tó rọ̀ dìrodìro ní orí igi tó wà ní agbègbè Àfámì ní agbègbè Ìmásáyì ìjọba ìbílẹ̀ Àríwá Yewa ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí àfilọ́lẹ̀ àti àtẹ̀jáde tí Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó gbé jáde, ó ní ní ọjọ́ 18 èyí tí ń ṣe àná òde yìí ní nǹkan bí dédé agogo 7 àbọ̀kù ìṣẹ́jú 3 òwúrọ̀ àná, ó ní wọ́n gba ìpè náà láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ sìmẹ́ǹtì Dangote kan ní ìpínlẹ̀ Ògùn náà, tí wọ́n sì sọ di mọ̀ pé ó náà rí òkú arákùnrin kan tó ń rọ̀ dìrodìro lórí igi nínú èyí tí wọ́n ti lọ sí àbẹ̀wò sí i, tí wọ́n sì bá arákùnrin náà. Àwọn agbófinró ọ̀hún wọ́n ní wọ́n sọ òkú náà kalẹ̀ ní orí igi tí wọ́n sì yẹ àwọn ara rẹ̀ wò tí wọ́n rí wípé kò sẹ́nikẹ́ni tó ṣe ìkọlù sí arákùnrin ọ̀hún bí kì í ṣe pé fúnra rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Lára ohun tí wọ́n bá ní ọwọ́ rẹ̀ òun náà ni wọ́n pè ní earpod, èyún ẹ̀rọ tí wọ́n fi máa ń gbọ́ orin, àti owó tó tó $2,000 tí wọ́n sì sọ wípé wọ́n ti gbé òkú náà fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti lọ rè sin. Wàyí o, Ọmọlọ́lá Odùtọ́lá wá sọ di mọ̀ wípé gbogbo àwọn tó jẹ́ mọ̀lẹ́bí kí wọ́n máa mójútó àwọn ènìyàn wọn pẹ̀lú bí àsìkò yìí bó ṣe jẹ́ àsìkò tó le koko tí ìfúnpínpín sì pọ̀ ní òde látàrí ìṣèjọba èyí tó wà lóde báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ti ba ọmọ ọdún 18 èyí tó jí ọmọ ọdún 2 gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ ọ̀dọ́kùnrin tó jẹ́ afurasí ajínigbé ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abba Aliyu tó jẹ́ ẹni ọdún 18, ó ní ọwọ́ ti bàbá yìí pẹ̀lú bí àlàyé látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ọ̀hún ASP Rufai Abubakaru, ó sọ di mọ̀ wípé ní agbègbè tí wọ́n pè ní Badon Aya ní Sokoto, ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ nígbà tí bàbá ọmọ ọ̀hún ìyún Ibrahim Shehu tó mú ọ̀rọ̀ náà wá bá àwọn wípé láti bí ọjọ́ 13 inú oṣù kẹwàá, ó ní àwọn kò ti gbúrò ọmọ wọn tó jẹ́ ọmọ ọdún 2 ètò pé orúkọ rẹ̀ ní Saidu Ibrahim, tí àwọn sì ti ṣe akitiyan láti wá ibi tí ọmọ náà wà, ṣùgbọ́n tí akitiyan náà tó já sí pàbó kó tó wá di wípé àwọn gba ìpè látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí Abba Aliyu tó ti pè wọ́n wípé ọ̀dọ̀ mi ni ọmọ yín wà o, ṣùgbọ́n tẹ́ bá fẹ́ rí ọmọ náà gbà ẹ lọ rèé tọ́jú $2,000 kẹ́ tó lè gba ọmọ ọ̀hún lọ́wọ́ mi. Ó ní àwọn sa ipá wọn, bẹ́ẹ̀ ni àwọn sa akitiyan nínú èyí tí àwọn ti rí $500,000 èyún $500,000 fi ránṣẹ́ sí i kó tó wá di wípé àwọn agbófinró tọpinpin arákùnrin Abba Aliyu ẹni ọdún 18 ọ̀hún tí wọ́n sì fi páńpẹ́ òfin mu. Ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé lóòótọ́ àti lódodo ni òun ṣe bẹ́ẹ̀, òun kàn jí ọmọ náà gbé, kò sí tóun fẹ́ fi ṣe bí kì í ṣe pé òun fẹ́ fi dọ́gbọ́n gba owó lọ́wọ́ àwọn òbí rẹ̀ kí òun náà fi lè wà ní àlàáfíà, kóun lè ní owó nínú ọwọ́, olófà tí òun fi wu ìwà yìí. Àmọ́ṣá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ní ọwọ́ ti bàbá yìí o, táwọn yóò sì kọjú rẹ̀ sílé ẹjọ́ láìpẹ́ yìí. Àwọn agbófinró ìpínlẹ̀ Niger ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé àwọn afurasí 3 kan èyí tí wọ́n jí tirẹ́là gbé ní ìpínlẹ̀ náà. Àwọn afurasí 3 tí wọ́n ní wọ́n jí ọkọ̀ ńlá tirẹ́là èyí tí owó rẹ̀ tí ó tó $30,000 èyí tí ó wáyé ní òpópónà márosẹ̀ Kaduna sí Àbújá ní Suleja ìjọba
ìbílẹ̀ Súlẹ̀jà ìpínlẹ̀ Niger. Ó ní ọwọ́ ti bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí. Wọ́n fi orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta léde gẹ́gẹ́ bí ẹni tí wọ́n pè ní Nura Ibrahim, Adamu Ibrahim àti Abdulfatai Ibrahim. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ọ̀hún, Wàsíù Abíọ́dún, ó sọ di mímọ̀ wípé àwọn gba ìpè ní ọjọ́ 14 inú oṣù kẹwàá ọdún tá a wà yìí wípé wọ́n ṣe àfẹ́kù ọkọ̀ tirẹ́là kan èyí tí owó rẹ̀ jẹ́ mílíọ̀nù lọ́nà 30 náírà tí wọ́n sọ di mímọ̀ wípé wọ́n jí gbé, ṣùgbọ́n tí wọ́n kẹ́fín rẹ̀ ní òpópónà Kaduna sí Àbújá nígbà tí wọ́n ṣe ìdúnàdúrà láti ta tirẹ́là ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀, Nura Ibrahim ló jí tirẹ́là náà láti olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá tó sì gbé wá sí ìpínlẹ̀ Kaduna láti tà fún Adamu Ibrahim, èyí tí wọ́n sọ di mímọ̀ wípé ó fẹ́ ra tirẹ́là ọ̀hún ní mílíọ̀nù 9 náírà. Lásìkò tí wọ́n dúnàdúrà yìí, ó ní Abdulfatai Ibrahim, ó ní ó fẹ́ gbé owó náà kalẹ̀ tí àwọn agbófinró tí wọ́n fi bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ibẹ̀ nílò tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn báyìí, tí wọ́n sì ti sọ di mímọ̀ wípé láìpẹ́ yìí tí ìwádìí àwọn bá ti fojú wọn tán, àwọn yóò kọjú wọn sílé ẹjọ́. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sétí ìgbọ́yín òun náà ni àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá, ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì Arólé Bàbá 1010 TV 2 tẹ́ wà yìí, kẹ́ ẹ lè máa rí ìròyìn wa wò lájà balẹ̀ bí a bá ṣe ń mú wá lọ́tún. Títí dìgbà náà, mo kí wa pé a kú pọ̀pọ̀ sí òpin ọ̀sẹ̀.